bẹ́ẹ̀ ni AGAN LAYE lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ṣẹ̀ ń ṣẹ́ wọ́n ní kí irú èèyàn bẹ́ẹ̀ kó má bọ̀ ṣun ọ̀rọ̀ kan tó ṣà ò bá àbọ̀ṣàn ògbókò bàtálá ọjọ́ òbá tó ṣiṣẹ́ ajé ló máa jẹun òòṣà tí ń gbọ̀lé òsì o iṣẹ́ ọwọ́ ẹni ń gbé ní débi gíga lélẹ́yìí ni mo ní kí n máa fi kíra wa káàbọ̀ lórí ètò yín ètò AGAN LAYE lọ́sàn-án tòní ní gbogbo ibikíbi tẹ́ ẹ̀ láǹfààní àti máa gbọ́ wo ìkànnì àbí ẹ̀yin gbọ́ ni àbí lórí ẹ̀rọ ayélujára ní ìkànnì rédíò Lagos 107.5 FM tiwantiwa ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Jumobi Omisore ó ti wà níkàlẹ̀ láti tukọ̀ ètò lónìí AGAN LAYE lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore mo ní ọ̀rọ̀ àpilẹ̀kọ wa lónìí lórí ètò AGAN LAYE wọn ní ohunkóhun tó bá òun kò jẹ́ ohunkóhun tó bá òun tí ìbá òun kò jẹ́ láyé wàá bẹ́ẹ̀ ènìyàn kan níwájú àárín ló wà ẹnìkan ń bọ̀ lẹ́yìn rẹ̀ ìwà ìrẹ̀lẹ̀ kò náà ní nǹkan kan o tàbí bù kúrò lára ẹ̀ eléyìí ló fi yé wa wípé gbogbo àwọn ẹ̀yin àwa a máa ń fẹ́ ká máa wá èmi lọ́mọ tó ń sọ èmi ni mo wà ń bẹ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ti kọ́kọ́ lọ níwájú gbogbo àwọn tó hùwà báyìí ibo ni ọkọ̀ wọn forí sọlẹ̀ sí ṣé èbúté ire ni àbí èbúté òfò ọlọ́run kó jẹ́ kí ọkọ̀ gbogbo wa kó máa fi sọlẹ̀ sí èbúté ire tá a bá wá wà láyé tá a bá wá hùwà kan tí gbogbo ẹ̀dá bá sọ pé òòdù ẹ̀rọ ra máa ṣe Yorùbá ní tẹnu bá ti ń kúnyàn jù wọ́n ní ìwọ tó ò répo tó ò ruyọ̀ tára ayé ṣàǹkí ọ pé kó o máa rọra òkìyè sàrẹ̀ ìwà rẹ̀lẹ̀ tẹ́ ẹ rí humility kò sí tó lè náyàn kì í yọ kúrò lára àyàn bẹ́ẹ̀ ni kò ní bùkún bó o bá ṣe rere ni bó o sì ṣe rere ni àwọn tó dáa láyé ni wípé ní wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn kó máa sọ wípé ọmọ rere ni kó máa sọ pé lágbájá kò jẹ́ bẹ́ẹ̀. ọ̀rẹ́ alákọ̀ máa ṣiṣẹ́ olówó fẹ́ flex yo. No food for lazy man. Paddy, double your work. Anything where you want to, you go get am if you want. Man wa go alago ṣiṣẹ́ o. Stop living fake life. Ororo no be good boy. Pussycat no be tiger. Monkey àtọ̀sí chimpanzee. Walk you. Butter no be for monkey o. Ìwọ náà fẹ́ ṣe bí. Gbogbo ọjọ́ karùn-ún oṣù keje lọ́dọọdún ni ọba aláìlú ọba Síkírù Núrẹ́nì Ọ̀dádínà Èébúdọ́lá Àlùgbìn Ìlúfẹ́mi lóyè 1 oníládàbà tìlú Ládàbà Kingdom máa ń lé ọdún kan sí lókè èèpẹ̀ ẹ kú oríire o fún ti orí kádùn yín àṣèyí sàmọ́dún kábíyèsí o ọlọ́jọ́ ìbí òní ìgan ni ẹ lé ọdún kan sí lókè èèpẹ̀ bàbá kẹ́hìnsì pẹ́pẹ́pẹ́ o kókó larọ tánlé ìró gẹ́gẹ́ làábọ̀ pa osùn ẹ ò ní sàárẹ̀ o ọmọ alùgbìmọ́lù aro ọmọ alùgbìmọ́lù tìṣẹ́ kẹ́hìnsì púpọ̀ rẹ̀ láyé láàyè àtàlàáfíà ara kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o happy birthday to you sir ká tún pàdé lójúde ọba nílùú Ládàbà lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ bá ń gbọ́ chief and chief mrs Sakiru Ayinde Mọ́gàjí Bọ́bagúwà ìlú Ládàbà àti èyé Bọ́bagúwà ìlú Ládàbà ni wọ́n ní bàbá happy birthday to you sir. ọlọ́wọ́ ọmọ máa jẹ̀mú àbàṣánú fún mi. ògo ní fún Ọlọ́run májẹ̀mú ní òkè ọ̀run orúkọ tèmi ni wòlíì Olúwatóbi ọmọ májẹ̀mú látinú ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach. Mo kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi níbikíbi tó lè wà lórúkọ Ọlọ́run Ísírẹ́lì bí ọdún yìí ti ń parí lọ wọn ò ní fi kó sáyé ká ìmọ́lé tọmọtọmọ lórúkọ Jésù. Mo ń pè gbogbo ènìyàn sí ìpàdé kan tí a máa ṣe nínú ìjọ wa ní gbogbo ọjọ́ Thursday èyí tí a pè ní àánú lẹ́ẹ̀kan sí nínú ìwé Romans 9:16 Bíbélì wípé kì í ṣe ẹni tó fẹ́ kìdẹ̀ ń ṣe ẹni tó ń sáré bí kò ṣe Ọlọ́run tó ń ṣàánú. Olúwa rán mi láti sọ fún gbogbo ènìyàn wípé òun fẹ́ ṣàánú irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí. Gbogbo ìwọ tó ti wà lókè rí tó ti rí ṣe rí tó dẹ̀ ti rí owó rí ṣùgbọ́n tí ayé fi májẹ̀mú òfo já ìbọ́ lórí àkàbà ògo tó wà ìwọ tí a pa àròkọ àwọn àgbà sí àgọ́ ara rẹ èyí tó bí ìkórira tí wọn kì í ṣe ní oore ìwọ ni kò wá pàdé Ọlọ́run májẹ̀mú ní ọjọ́ Thursday yìí fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀
pàápàá jùlọ gbogbo àwọn tó fẹ́ travel ṣùgbọ́n tí wọ́n fi àtakò ojú ọjọ́ tí wọ́n fi ń bá wọn jà láti má jẹ́ kó ní visa gbà. Bákan náà àwọn obìnrin tí májẹ̀mú ọkọ ọ̀run kò jẹ́ kó gbádùn lé ọkọ tí ọjọ́ orí dẹ̀ ti lọ lórí wọn, pẹ̀lú gbogbo àwọn obìnrin tí ayé gbé akọ òkúta sí wọn nínú tí wọn kò rí ọmọ bí. Olúwa rán mi sí gbogbo ẹni tó ń sun ẹkún lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti rò pé wípé kò sí ọ̀nà àbáyọ fún wọn mọ́. Olúwa wípé òun fẹ́ ṣàánú yín láti gbé ayé yín dìde kúrò nínú pàlàpàlà àgìjù àwọn àgbà. Ìyẹn nínú ìpàdé Thursday ti ọ̀sẹ̀ yìí gan. Níbo ni ìpàdé yìí ti máa wáyé? Ìpàdé yìí máa wáyé ní Elite Event Center tó wà ní nọ́mbà 58B Lagos Road lẹ́yìn Access Bank Benson Top ní ìlú Ìkòròdú ní Thursday yìí ní déédéé aago 7 àárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a fi májẹ̀mú rán ló máa ṣiṣẹ́ nínú ìpàdé yìí pẹ̀lú àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi fún ìtúsílẹ̀ àwọn ènìyàn. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí, ibi gbogbo ní orílẹ̀-èdè àgbáyé ni àwọn ènìyàn ti wá tí Ọlọ́run májẹ̀mú dẹ̀ ń tú àṣírí ogun tó ń ja àwọn ènìyàn bí wọ́n ti fojú kàn mí pẹ̀lú ọ̀nà àbáyọ lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí wòlíì tí Ọlọ́run fún ní ẹ̀bùn ìríran, ìgbóhùn, ìmọ̀ àyà, àṣírí pẹ̀lú àsọtẹ́lẹ̀, irú àwọn wọ̀nyí kì í béèrè ìbéèrè lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n tó máa tú àṣírí ogun ayé ènìyàn pẹ̀lú ọ̀nà àbáyọ, nítorí pé iṣẹ́ tá a fi rán wọn ni. Fún ìwọ tá a rán mi sí gẹ́gẹ́ bí wòlíì àti násírì tó ń bọ̀ wá ní ìpàdé ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí, máa pè mí sí orí àwọn nọ́mbà yìí 09139236566 tàbí 07069717180. O dẹ̀ lè follow wa tàbí kó send a message lórí Facebook ní ọmọ májẹ̀mú World Outreach International. Ìwọ bùrọ̀dá pẹ̀lú sísá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí tó ní ayé rẹ̀ ń lò pẹ̀lú ọjọ́ ọ̀la rẹ̀, jẹ́ kí ìyè rẹ̀ kó ṣí o, nítorí pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ yìí kì máa ṣe ojú lásán. Ṣé bó ṣe máa wò náà rèé títí tí ọdún yìí máa fi parí? Ìwọ ni kò wá dìde báyìí láti gbé ìgbésí akin kí ogun tó ń jà yìí kó má bàa pa kí ọlọ́jọ́ tó dé. Má gbàgbé o, ìpàdé yìí máa wáyé ní Thursday ọ̀sẹ̀ yìí ní nọ́mbà 58B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank nílùú Ìkòròdú. Níbikíbi tó o bá ti ń bọ̀, wọ mọ́tò tó ń lọ sí Ìkòròdú, bọ́lẹ̀ ní Benson bus stop, wàá ti rí Access Bank. Lẹ́yìn Access Bank yẹn ni Elite Event Center yẹn wà. Mo sọ àsọtẹ́lẹ̀ bí Násírì àti ọmọ májẹ̀mú ibodè òkìtì ọ̀gán tí ìṣẹ̀dá rẹ̀ gbà lágànjọ́ òru tí ọ̀nà rẹ̀ fi dàrú kó gbiná sọnù. Gbogbo ẹni tó rìn ní ìhòòhò lórí odò nítorí ọ̀rọ̀ ayé rẹ̀ kó ya òrè lójijì. Bẹ́ẹ̀ ni Olúwa wí o. God bless you. Wàrógolo. ọmọ májẹ̀mú World Outreach ìlú mọ̀ọ́ká. ìpèlú àtòbí ọmọ májẹ̀mú tí ò lábàwọ́n ló ń fọhùn lójoojúmọ́. God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sọmọ májẹ̀mú World Outreach ló ń pè ọ́ ní Thursday ọ̀sẹ̀ yìí níbi tí ìpàdé àdúrà Mercy Once Again ti máa ń wáyé. Àánú lẹ́ẹ̀kan sí. Ó ṣàánú fún Násárù òkú ọjọ́ kẹrin ó dá láàyè. Ó ṣàánú fún Ànà ó di ìyá ọlọ́mọ. Àsìkò tiẹ̀ náà ló dé yìí. Ìrètí yìí wà fún igi tá a bẹ́ lórí. Tó bá gbóòórùn omi yóò sọ jáde. Ọlọ́run Olúwatóbi ọmọ májẹ̀mú tó ń sọ̀kú di alààyè ti ṣe tán láti sọ egungun gbígbẹ ayé rẹ di ọ̀tun. Wàá sì rí àánú gbà. Má bọ̀ kájọ pàdé ní Thursday ọ̀sẹ̀ yìí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan láti dé dago 7 òwúrọ̀ sí 10 òwúrọ̀ kùtù tí kánsẹ́lì máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá wá mọ̀ bóyá wòlíì wà àbí kò sí wòlíì. Elite Event Center ni ó ti wáyé tó wà ní 58B Lagos Road Benson bus stop lẹ́yìn Access Bank Ìkòròdú lẹ́kọ̀ọ́. Prophet Dr. Olúwatóbi ọmọ májẹ̀mú ni ó máa pàṣẹ ọ̀rọ̀ tí èdè jáde lórúkọ Jésù. Telephone 07069717180. Ọlọ́run ọmọ májẹ̀mú sọ́kìkì ọ̀rọ̀ kan sáyé mi káyé mi ó ní túmọ̀. Royal Pop Lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà 4 ló pín sí. lílalíla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park Water 75cl 50cl àti 30cl Royal Park Water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti Royal Park Water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Motu Street Ilasamaja Lagos. Real pop, lollipop, ara wa gba ìgbàlà rere.
ọ̀rẹ́ wa gba ìgbàlà ara wa gba ìgbàlà rè ọ̀rẹ́ wa gba ìgbàlà nínú Jésù mo ti yege hallelujah mo ti yege nínú Jésù mo ti yege hallelujah mo ti yege ara wa gba ìgbàlà rè ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rè ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rè ọ̀rẹ́ wa gba ìgbàlà. Nínú Jésù mo ti yege hallelujah mo ti yege nínú Jésù mo ti yege hallelujah mo ti yege. Ara wa gba ìgbàlà rè ọ̀rẹ́ wa gba ìgbàlà. lórí ètò àgàn láyé láwa pẹ̀lú Jumobi Omisore ṣẹ́yìn ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní ṣé kí n sáré jẹ́yìn tèmi sí nǹkan kan ṣé ẹ̀rọ orin tó ń lọ lábẹ́lẹ̀ yìí tẹ́ ẹ rọra ń gbọ́ yìí mo sì ń bọ̀ lórí ìbéèrè ń bọ̀ èmi ò bá advice ẹ̀yin tèmi wípé kí ni kẹ́ ẹ ra jókòó ti rédíò yín báyẹn kẹ́ ẹ glue and don't touch the data ẹ má try láti kúrò bí ẹ lórí 107.5 FM tiwantiwa ẹ ṣáà ti mọ̀ wípé àkì ń bá wọn rírà tí kò lọ́mọ nínú ṣé ẹ rọrin tẹ́ ń gbọ́ yìí ẹ̀bùn wà lórí ẹ̀ ẹni tó bá mọ ẹni tó kọ orin yìí ó máa pè mo máa wá ṣe kí ni mo máa lẹ́bùn káàdì ó ti yé yín káàdì 1000 naira máa kàn máa yọ bìbí ni ẹ̀yin tẹ́ bá ti mọ̀ ni o tẹ́ bá ti mọ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ o tó ń bá rẹ̀ tún gbé sókè. ọ̀rẹ́ wa gba ìgbàlà. ìka ń para ẹ̀ olóhùn fàjà ẹni tí kò gba Jésù ara rẹ̀ ló ń ṣe ìka ń para ẹ̀ olóhùn fàjà ẹni tí kò gba Jésù ara rẹ̀ ló ń ṣe àkìrẹ́ ní bá ní rẹ̀ rù ká rẹ̀ rù yọ pé Jésù Kristi ti bá mi rù gbogbo ẹ̀ṣẹ̀ mi àkìrẹ́ ní bá ní rẹ̀ rù ká rẹ̀ rù yọ pé Jésù Kristi ti bá mi rù gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ara wa gba ìgbàlà rẹ̀ ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rẹ̀ ọ̀rẹ́ wa gba ìgbàlà. Nínú Jésù mo ti yege hallelujah mo ti yege nínú Jésù mo ti yege. bẹ́ẹ̀ ni mo ti yege gbogbo wa pátápátá la máa yege ó ní wọ́n á ń pè wá yẹn o wọ́n ń pè wá èrò kẹ́ máa bọ̀ nínú ọkọ̀ náà àní mo tún fẹ́ já yín sí ẹ̀bùn ń bọ̀ lórí orin yẹn má lọ gọ́ra ẹ o kò dẹ̀ rọra jókòó síbẹ̀ torí báyìí the time ti bá máa mú un wá báyìí ẹ̀yin tèmi Honourable Badmus thank you very much mo rí ọwọ́ yín níbẹ̀ Honourable Túndé Badmus Àyìndé Olúwaṣeun gbogbo ẹ̀yin tèmi gbogbo yín ni mò ń rí o ẹ̀yin tèmi lórí Facebook Ọlọ́ládé Omisore àwọn ẹbí tèmi nìyẹn wọ́n ń wò mí Sunday Julius Balógun Karim Ọlálékan Sheriff Aládé gbogbo yín pátápátá ni mo kí má wàá torí bó ṣe ń wò mí yẹn náà má lọ gọra ẹ tó bá dé pè mí tí bá ti pe nọ́mbà yẹn kó sọ ẹni tó kọ orin tó ń yí fún mi kí wàá ṣe kí ni kò jẹ̀bù nìyẹn ti jẹ̀bù nìyẹn ní báyìí lórí ọwọ́ yẹn gangan ni abala tí mo wà báyìí ní abala Rio Pop ẹ ṣáà ti mọ̀ tí mo bá sọ pé Rio Pop ẹ máa sọ fún mi pé lílá ni ẹ máa lágbègbè ẹ̀ làálàá fíà abala tá a wà ní abala Rio Pop iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tí wọ́n ń ṣe sweet Rio Pop àwọn ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ abala yìí oríṣi mẹ́rin flavour mẹ́rin ni sweet Rio Pop wà fún àní strawberry àní mango àní passion bẹ́ẹ̀ dá ní white apple bákan náà ni àwọn ni wọ́n ń ṣe Royal Park water ìyẹn omi tó dára tó dùn mú èyí fẹ́ ṣègbéyàwó ni òkú àgbà ní ìbádẹ́jẹ́ nínú ilé yín náà ní ọ́fíìsì ní tẹ̀ fẹ́ máa àbí ẹni kankan tẹ̀ fẹ́ ṣe nídìí omi tó dáa tó fi yín lọ́kàn balẹ̀ tí ò ní máa rọ yín nú ẹ ṣe kí ni ẹ kàn sí iléeṣẹ́ Royal Foods and Drink Limited wọ́n wà ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ bóyá ẹ̀yin tẹ́ fẹ́ dá alágbàtà wọn ni lórí Rio Pop ní o sweet Rio Pop àbí ti omi mo ní ẹ má nira yín lára bá a ṣe wà yìí ẹ má jẹ́ ká máa sọ wípé ẹ tó bá dọ̀la máa ṣe tí n bá gbàjọ kan iye tó wà lọ́wọ́ yín yẹn ẹ̀yin ẹ kó lọ sí nọ́mbà 15 Salamotu Street ní Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ kẹlẹ bá wọn dòwò pọ̀ ẹ ti di kíni ẹ ti dá lágbàtà nìyẹn ẹ máa gbà ní pálípálí ní bọ́ndù ó bá wọn tó ń ṣe kéèyàn náà kẹ́rẹ̀ níṣẹ́ ojú wọn ló máa ṣe bẹ́ẹ̀ ní fẹ́ lọ ra
gbogbo ìjẹkújẹ àwọn ọmọ wa yẹn tó máa mú lọ lunch pass wọn tẹ́ bá fẹ́ pààkì ẹ má gbàgbé láti máa fi sweet rio pop síbẹ̀ torí pé òun ni àwọn èèyàn ńlá ní ìsìn lílá ni ẹ máa la lálàáfíà ó dáa fàgbàlagbà ó dáa fọmọ kékeré kò sẹ́ni tí kò lè la kò ó dẹ̀ ó ṣe kí n tẹ́ bá tún la ó tóbi ó gbé wọn ó máa pẹ́ lẹ́nu ó tún wá ní gọ́ọ̀mù nínú tẹ́ ẹ tún máa jẹ mo ní ẹ máa fi nǹkan sẹ́nu kò kí ń dá tí ẹ bá ti dunú kúkú ó máa ń jẹ́ kẹ́nu gbá ni ní sẹ́túrì tàbọ̀ ṣó tó yẹ kẹ́nu yín máa gbá ẹ̀yẹ́ àìmájì kẹ́ máa bá yàn sọ̀rọ̀ kẹ́ máa gbá wọn flavour strawberry mango white apple etí yẹn ọ̀gá ó ti yé yín lórí ọwọ́ yẹn rio pop ní ẹ máa la lílá ní gbogbo àwọn ọmọ junior tó ń disturb yín yẹn tó bá ti dé láti school tán fẹ́ ṣe homework wọn ẹ̀yẹn gbélé wọn lọ́wọ́ máa jẹ́ ń tù ní àbí bóyá wọ́n ń dà yín láàmú àbí ẹ̀yìn ní program kan tẹ́ fẹ́ wò mo ní abala rio pop iléeṣẹ́ royal foods and drink nigeria limited tán wà ní number 15 salamotu street ìlàsàmájà lẹ́kọ̀ọ́ àwọn náà ń ṣe onígbọ̀wọ́ àgbàlá tí ẹ wà yìí. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424-7984. Èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma. Àríyá oníbejì kábíyèsí òwúrọ̀ làwà tún gbé titun dé o. Fàájì yíyá kàmàmà àjọṣepọ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti iléeṣẹ́ kábíyèsí òwúrọ̀ làwà tẹlifíṣọ̀n tẹ́ pẹpẹ 2-in-1 mega party. Ayẹyẹ ọdún márùn-ún ìdásílẹ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti birthday bash kábíyèsí òwúrọ̀ làwà at 65 continuity. Ó máa lóyin ládùn lọ́jọ́ Sátidé August 19, 2023 nínú gbọ̀ngàn ayẹyẹ ńlá Blue Roof LTV8 Agidingbi Ìkẹjà ọ̀gánláwà sí Àlàbí Pasuma Wonder ló máa gara tán bí olórin wa. Ó yá ká wá dansia àǹkárá wà fún gbogbogbò ẹ fẹ́ ra ti yín ẹ pé àrẹ̀mọ sórí 0803 526 1673 tàbí bọ́lá sórí 0808 882 9403 àti lucy sórí 0803 475 1118. kábíyèsí òwúrọ̀ làwà fans club 2-in-1 mega party ó ti máa lọ́ọ̀dù jù. Royal pop lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry rio pop lèmi fẹ́ èmi náà máa gba mango rio pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry rio pop mango rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet rio pop ó ṣe é ńlá fọmọdé ó ṣe é ńlá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà rio pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 salamatu street ìlàsàmájà Lagos. rio pop lollipop. Ara wa gba ìgbàlà rè, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rè, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Nínú Jésù mo ti yege, hallelujah mo ti yege. Nínú Jésù mo ti yege, hallelujah mo ti yege. Ara wa gba ìgbàlà rè, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rẹ̀, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rẹ̀, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Nínú Jésù mo ti yege, hallelujah mo ti yege. Nínú Jésù mo ti yege, hallelujah mo ti yege. Ara wa gba ìgbàlà rẹ̀, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rè, ọ̀rẹ́ wa gba ìgbàlà. Ara wa gba ìgbàlà rè, ọ̀rẹ́ wa gba
yege hallelujah mo ti yege nínú Jésù mo ti yege hallelujah mo ti yege ara wa gbà. bẹ́ẹ̀ ni nínú Jésù mo ti yege hallelujah. mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ìbéèrè ń bọ̀ lórí orin yẹn. orin tá à ń gbọ́ yìí ta ló kọ? ẹni tó bá lè pè mí sórí 07056551075 07056551075 tó bá gba ẹni tí ó kọ orin yìí ó ti jẹ káàdì. any network tó bá ń lò ìbàjẹ́ MTN ní any network tí wọ́n bá ń lò ìwọ pè mí ó ti jẹ káàdì nìyẹn. ẹni tí kò gba Jésù ara rẹ̀ ló ń ṣe èèpà ń para rẹ̀ olóhùn kájá ẹni tí kò gba Jésù ara rẹ̀ ló ń ṣe àkìrẹ́ ní bá nírẹ̀ rù kárẹ̀ rù yọ pé Jésù Kristi ti bá mi rù gbogbo ẹ̀ṣẹ̀ mi àkìrẹ́ ní bá nírẹ̀ rù kárẹ̀ rù yọ pé Jésù Kristi ti bá mi rù gbogbo ẹ̀ṣẹ̀ mi. ara wa gba ìgbàlà rẹ̀ ọ̀rẹ́ wa gba ìgbàlà. gbogbo ẹ̀yin arìnrìn-àjò àti ìwà tó dára tó yáyìn tó sì fọkànbalẹ̀ pẹ̀lú ààbò tó pé ẹ má ṣe wàhálà jìnnà the yem service apartment ní kí ẹ máa lọ ọ wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé local government. fún àkúrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0916 374 4666 0916 374 4666. bóyá mo ní pé àwọn èèyàn ti wà lórí òpó. hello. ẹ máa káàsán ọmọ ẹ̀kú ètò. ẹ̀kú ètò Ọlọ́run ló ń tò ó ẹ káàsán. kí lorúkọ yín níbo lẹ ti ń pè? orúkọ tèmi ni Adébọ́lá Sàdé. Adébọ́lá ó yá hello. ìpè kan ń jápè ní hello. hello. wọn ò padà rí lò. ó ní kẹ́ ẹ pè mí sórí 07056551075 07056551075 tàbí 07056461075. hello. hello. L 0705 ẹ má tẹ́ ẹ bá ti pè wọlé ẹ yí rédíò yín sílẹ̀ nǹkan tí ò jẹ́ ká gbọ́ra wa nìyẹn tẹ́yìn bá ti pè wọlé ẹ̀yin etí ògbéjì. bóyá kẹ́ ẹ dẹ̀ dọ́pù mẹ́sẹ̀gì fún mi ní báyìí. hello. hello ẹ káàsán. kí lorúkọ yín? Esther Adeniyi. kí lorúkọ ẹni tó ń kọrin yẹn? Esther àǹtí Esther. Esther Adeniyi. Esther Adeniyi lorúkọ yẹn. kí lorúkọ ẹni tó ń kọrin yìí? ẹni tó ń kọrin yẹn mi ò mọ̀ o. ó dàbí ẹni pé o ṣe tó fẹ́ lọ́rẹ̀ ní ìmọ̀ mà. ẹ ṣàfẹ́ bá wa dá ṣètò ẹ mọ̀ ṣùgbọ́n ẹ fẹ́ jẹ̀bùn. hello. 07056551075. hello. hello ẹ káàsán. ẹ káàsán Mr. Lateef ló ń pè yín láti Ifọ̀. Mr. Lateef láti Ifọ̀ kí lorúkọ ẹni tí ó ń kọrin yìí? Bùnmi Akínàánú ni omi jó ojú mi. ókè o tẹ ẹ bá gbà á ó di ẹ̀yìn ètò ṣá a máa mọ̀ ẹ jẹ́ a máa bẹ́ tó bọ̀. mo ní orin tẹ́ ń gbọ́ yìí orin tí ẹ gbọ́ yẹn ẹni tẹ́ bá ti gbà á ẹni tó bá ti gbẹ ẹni tó kọ́ ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ lè rí bí gbà ní ìsìn yìí ẹ lè fi mẹ́sẹ̀gì sílẹ̀ fún mi lórí Facebook ó ti yẹ yín ẹ fi mẹ́sẹ̀gì sílẹ̀ fún mi lórí Facebook ẹ lọ sí orí Facebook Jumobi Omisore kẹ́ ẹ lọ bá mi fi mẹ́sẹ̀gì sílẹ̀ kẹ́ ẹ fi mẹ́sẹ̀gì sílẹ̀ fún mi tàbí kẹ́ ẹ pè mí ní ìsìn lórí 07056551075 bóyá ẹ̀yin náà lè máa text mẹ́sẹ̀gì ní ẹ sọ ẹni tó ní orin yẹn fún mi. hello. hello ẹ káàsán. ẹ káàsán. Jumobi special. èmi nìyẹn o àwọn tèmi. àwọn àṣepọ̀ ọdún aṣọ́pọ̀ ẹ̀. àmì kí ni. ẹnikẹ́ni láti ta máa fẹ́ jẹ́ bá mi pè ọ́ nìyẹn kí n gbọ́ ìjọba ẹ̀jẹ̀ tọ́lẹ̀. ó yá wọ́n máa bá yín pè ẹ̀ ní ìsìn ẹ̀ máa gbọ́ màá dẹ̀ ṣe kí ni màá sọ ẹni tí ó
kọ́ fún wa tí n bá ti parí ètò ṣùgbọ́n mi tí ì lè parí sọ ní ìsìn torí mi ní fẹ́ kẹ́ ẹ lọ máa gbígbé kẹ́ wá ẹ fẹ́ lọ jíwèé wò bẹ́ẹ̀ni kẹ́ fẹ́ jíwèé wò so ẹ má gbàgbé o ṣé ẹ ti lọ follow Jumobi Omisore lórí YouTube channel ẹ̀yin lọ sí Jumobi Omisore gbogbo àwọn ètò àgọ́láyé tẹ̀ ń gbádùn yẹn tẹ́ ẹ̀ rí wò ẹ̀yin tẹ́ ẹran ọdún òjẹ́ kẹ́ ẹ rí tèmi rò lásìkò ẹ lọ sórí YouTube channel mi ẹ máa bá mi nígbà tí ẹ ti tẹ Jumobi Omisore tẹ́ bá ti wá débẹ̀ ẹ má gbàgbé láti like bẹ́ẹ̀ lẹ́nu mi kẹ́ ẹ subscribe kẹ́ ẹ tún follow mi ẹ tún má gbàgbé láti lọ follow mi lórí Instagram official Jumobi Omisore tó bá dé jẹ́ pé lórí Facebook náà ni Jumobi Omisore bẹ́ẹ̀ náà ni a wà lórí Twitter ẹ̀yin ti tèmi bóyá ẹ̀yin wá ń wá alága dúró alága ìjókòó tó gbafẹ́ tó ṣe kíni tó máa mú kí gbogbo pàtí ọmọ yín kó dùn ṣe é mọ̀ irú òré kéré ìsọmọ wọn bá ń lọ rí ọkọ mi ní màmá ẹ wọ́n gbogbo ẹ bá gúnrégé gbogbo àwọn ìyá ọkọ ìyá ìyàwó tó fún àyìn ẹ pé Jumobi Omisore sórí 07044247984 07044247984 ẹ bá mi sọ ẹni ó ní orí yẹn ìbàjẹ́ lẹ́yìn ètò náà lẹ sọ fún mi ẹ ti jẹ káàdì nìyẹn ti yín tó kò ní jù báyìí lọ lórí ètò àgàn láyé tẹ kẹ ó bá di lọ́jọ́ mẹ́jọ ká tún ṣe kí ni ká máa pàdé kọ́lọ́n kó má kà tún rí ìwà o. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rọ.